أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àmọ́ bóyá nẹ́tíwọ̀kì wá ní o àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ but it's fine nǹkan tí a máa ibi tí a ti dúró náà láti bẹ̀rẹ̀ torí a nífẹ̀ẹ́ tí kì í máa wò níbi mo máa wò lórí fóònù níbi náà ibi tí a ti dúró náà láti bẹ̀rẹ̀ so Suratul Fatiha àwọn ní ká sọ̀rọ̀ lé lórí ní ṣókí àwa ń ka orúkọ Suratul Fatiha bọ̀ à ń ka débi àṣìfà ipe wọ́n fi ń wo Suratul Fatiha ó ń kí ọ ó lè kí ọ ẹni àìsàn ó lè kí ọ anything Suratul Fatiha dẹ̀ pé wọ́n ló ń jẹ́ kanzi nínú àwọn orúkọ tí wọ́n pè nìyẹn ó ń jẹ́ kanzi mí ní ibi tí gbogbo ọ̀rọ̀ wà so wọ́n lè fi bẹ lọ́hùn fún yàn wọ́n lè fi bẹ lọ́hùn oríire fún yàn wọ́n lè hàn fún yàn mu èèyàn lè máa ṣe ládùúrà àtúnṣe àwọn àdúrà ẹ̀ síwájú ẹni tó bá lè trace the first one tó ní kinní yẹn ọ̀rọ̀ tó ẹ pé next week a máa tọ́ṣe ẹ̀ so mi ìfẹ́ padà so now ibi tá a dé ni pé kí ọ̀ yẹn nínú àwọn orúkọ tó ń jẹ́ ní láti fi wo nǹkan sàn Suratul Fatiha nínú agbára ẹ̀ ọ̀kan nínú àwọn sàhábà Ridwanullahi ó jáde kúrò nílé pẹ̀lú àwọn sàhábà tó kù wọ́n wá ń lọ wọ́n wá wọ̀lú kan wọ́n ní wọ́n fún wọn lóúnjẹ nílùú yẹn wọ́n try àti need assistance kò sẹ́ni tó fún wọn wọ́n dá wọn lóhùn wọ́n ṣáà ń try àti jẹ́ kí wọ́n gbà wọn lálejò àwọn yẹn ò fẹ́ gbà wọn lálejò nílùú yẹn wọ́n á wò pé kí ni wọ́n máa ṣe wọ́n ṣáà hang around ibi tí wọ́n ti hang around wọ́n ọba ìlú yẹn bíi ṣífù ìlú yẹn nǹkan wá ta apá kan àwọn àfáà sọ pé jò ní apá kan àwọn àfáà sọ pé kéèké ni nǹkan ta bí nǹkan ṣe ta yẹn àwọn aráàlú yẹn wọ́n wá ń sáré fún ní nǹkan wọ́n ń fún ní nǹkan oríṣiríṣi àpakú ẹ ṣáà mọ̀ wọ́n máa ń gbé oríṣiríṣi nǹkan jáde wọ́n ń gbé jáde so bí wọ́n ṣe ń fún ní nǹkan bí wọ́n ṣe ń fún ní wọ́n yẹn fún lóríṣiríṣi nǹkan lò kò gbọ́ control nǹkan tó tá yẹn bóyá jò ní bóyá kékeré ní kíní yẹn ò gbọ́ control wọ́n ṣàn try wọ́n gbìyànjú ìkan nínú àwọn aráàlú yẹn wọ́n á sọ pé ẹ jẹ́ ká tiẹ̀ pé àwọn àlejò wa wò bóyá wọ́n lè léèyàn tó mọ rúkìá mo fi sọ fún yín pé rúkìá nǹkan tó ti wà tipẹ́ ni ẹ ti ọ̀dọ̀ sàn bóyá lè léèyàn tó mọ rúkìá wọ́n wá pè wọ́n wá sọ pé no àwọn mọ rúkìá àmọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé àwọn máa gba nǹkan kí lẹ máa gbà ẹnì ṣó ń bẹ̀ wọ́n ṣáà débẹ̀ ìgbà tí wọ́n débẹ̀ wọ́n dọ̀dọ̀ ọba tí nǹkan ta ìgbà tí wọ́n dọ̀dọ̀ ọba tí nǹkan ta ṣífù tí nǹkan ta wọ́n wá sọ fún pé a máa gba ẹran ká tó lè bá yíké rúkìá sí oró èkó tó lè lọ máyì kìkì ní ẹ distract ẹsẹ ó lè jó òun ní fílẹ̀ gbé wá má ṣe à program yìí ní kí n máa wò ó bí má ṣe à nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn mo fẹ́ mọ̀ lónìí má ṣe à jẹ́ kí n máa wò ó bí so tó ń shake so wọ́n ṣàgbé ẹsẹ̀ máa yẹn ẹsẹ̀ nìkan ti ta so Ridwanullahi tó lead àwọn sàábé di leader tó lead gangan bó ṣe gbé ẹsẹ̀ yẹn ó ka Suratul Fatiha sí oró ejò yẹn jáde ẹ ti understand bóyá kéèké ní àbí ọ̀kan ni ara ṣàtú ẹnìyẹn ṣe everything wọ́n dẹ̀ gba ẹran ibẹ̀ yẹn ni àwọn àáfàá ti rí ọ̀nà lọ ipe a lè lọ bá àáfàá pé kó ṣe kán bá wa bẹ lọ́hùn a lè lọ bá àáfàá pé a níṣòro báyìí ṣùgbọ́n báyé ti ṣe rí oríṣiríṣi àáfàá là ń rí inú ayé so a láti wà very careful ẹ ti understand so wọ́n wá gbẹ̀ràn délé àdísì yẹn fi yọ pé wọ́n gbẹ̀ràn délé gan-an òjíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam ó bèèrè lọ́wọ́ pé ẹ wá ń bí ìbólẹ̀ ti rí ẹran wọ́n nípa àwọn jáde ní ìlú táwọn wá lọ ejò ta wọ́n ń try àti Ridwanullahi wọ́n ń try àti explain fún Muhammad sallallahu ta'ala alaihi wasallam pé ejò ta ìkan nínú àwọn ìbálẹ̀ ìlú yẹn
so àwọn dẹ̀ sọ fún wọn pé wọ́n wá ń béèrè pé táwọn ọmọ rúkìá àwọn láwọn ọmọ rúkìá táwọn bá wọn ké sí wọ́n ti lo gbogbo nǹkan oró ejò yẹn ò jáde so àwọn dẹ̀ sọ fún wọn pé àwọn àgbẹ̀ ẹran wọ́n dẹ̀ ní pé kò sí pírọ́blẹ́mù àwọn wá ké rúkìá sí àwọn bá ń ké rúkìá sí fún so wọ́n dẹ̀ fáwọn lẹ́ran àwọn bẹ̀rẹ̀ pé rúkìá tó ké ó ní Suratul Fatiha ló ń ké sí oró ejò yẹn jẹ́ jáde ara dẹ̀ tún kódà ẹran táwọn gbà lélẹ̀ àwọn bẹ̀rẹ̀ pé ta ló sọ fún ẹ pé Suratul Fatiha ó lè kí ọ bóyá anything àbí kankan ó lóun ò mọ òun kàn dẹ́rẹ́ òun ò mọ fásì mi ju Fatiha lọ òun kàn ké sí wo ni òun ò mọ anything òun ò mọ bóyá ó lè kí ọ bóyá kò kí ọ bẹ̀tẹ̀ òun kàn ké sí wo ni anábìdẹ̀ mi rí anábìdẹ̀ kan rẹ̀ rìn anábìdẹ̀ tó ẹ bá ti kọ́ ti ẹran yẹn gan ẹbẹ́ mi náà gé díẹ̀ ń bẹ̀ kémi náà jẹ́ ń bẹ̀ so àwọn afáàrí bẹ̀ yẹn lọ bẹ̀tẹ̀ ẹ mọ̀ pé wọ́n ní kíní kan orí kú ọkọ̀ tìrọ̀ mọ́ àwọn fèkì àfáà náà wọ́n máa wo mọ́ bẹ̀ yẹn àwọn tó ti ba àfáà jẹ́ ẹ ti understand kò sí nǹkan tó burú pé kí wọ́n tọ àwọn onímọ̀ lọ wọ́n dé àlọ́ alàdíkírí ìkúntùn rẹ̀ ọ̀tọ̀ rẹ̀ mú so nínú àwọn orúkọ ìdí tó fi ń pè ní ṣìfáhà nìyẹn so pé Suratul Fatiha ìwòsàn ni ẹ ti understand nísìn Suratul Fatiha òun wọ́n tún pè ní Sab'al Masani Sab'al Masani ni pé ọlọ́run ọba ló dìídì pé Suratul Fatiha ní Sab'al Masani torí ó ń bẹ nínú Al-Qur'an ẹ ti understand so nínú àwọn orúkọ tí wọ́n tún máa ń pè Suratul Fatiha nìyẹn Sab'al Masani ó mì ní súrà tó jẹ́ pé ìyàn máa ń kà súrà tó jẹ́ pé àwọn bàbá wa tó bá fẹ́ túmọ̀ ẹ̀ wá ní àyà oníbejì méje ṣùgbọ́n tá a bá wo tútú ẹ̀ súrà tó jẹ́ pé tó bá kà á sí wọ́n á tútù kà tó bá kà á sí wọ́n á tún kà tó bá kà á sí nǹkan tí wọ́n ń kà frequently tí wọ́n ń kà always tí wọ́n ń patrol tí wọ́n ń kà that is the meaning of Sab'al Masani ẹ ti ọ̀rọ̀ sáà nìyí sí Sab'al Masani òun lọ́nà bá fi sọ fún wa ní tẹ́báyẹ́ká lọ wo Suratul Hijr Quran chapter 15 verse 87 ó ní wa laqad ataynaka sab'an minal masani wal Qur'anil azim ọlọ́run bá ń fa Nabi Muhammad ní ìrùn bẹ́ẹ̀ ni sallallahu ta'ala alayhi wa sallam pé àti sọ Sab'al Masani àti sọ Suratul Fatiha àti sọ kalẹ̀ fún ẹ o ẹ ti understand yín sìn ọlọ́run bá ń ròyìn súra yẹn ni níbi ríròyìn yẹn ní ọjọ́ kan anábíwá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kí ni tó pọ̀ tí yẹn ń distract mi gan ó dùn mí so kí ni lọ́jọ́ kan anábí Muhammad àti Abdullahi Jibril alayhi salam wọ́n jókòó sí masjid bí wọ́n ṣe jókòó wọ́n sọ̀rọ̀ anábí Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àti Abdullahi Jibril bọ́n yẹn sọ̀rọ̀ màláìkà kan wá sọ̀kalẹ̀ wá láti sánmà bí màláìkà yẹn lè sọ̀kalẹ̀ láti sánmà ó wá ń sọ fún jíṣẹ́ ńlá anábíwá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam olóhun kí anábí Muhammad dáadáa kó tó di pé màláìkà yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Abdullahi Jibril ló kọ́ sọ fún anábí Muhammad pé màláìkà tó sọ̀kalẹ̀ yìí o kò tí ì sọ̀kalẹ̀ ọlọ́run kò tí ì sọ̀kalẹ̀ láti heaven látọ̀ ọ̀dọ̀ ọlọ́run kò tí ì sọ̀kalẹ̀ rí wá sáyé ó wà ń bẹ permanent pé màláìkà kí ló wá ṣe dẹ̀ so màláìkà yẹn wá ní pé ṣe pé Abdullahi agbójú sókè Abdullahi Jibril agbójú sókè màláìkà yẹn sọ pé kó wo heaven náà kó wo ọ̀dọ̀ ọlọ́run náà ipe ṣé kò rí pé wọ́n ṣí ilẹ̀kùn àlìjánà sílẹ̀ ni ilẹ̀kùn ọ̀run sílẹ̀ ni ilẹ̀kùn heaven sílẹ̀ ni ipe ọlọ́run ní kó wọ́n wá fún anábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ní ìròyìn ìdùnnú pé anábì Muhammad ìwọ so lucky ó jẹ́ èèyàn kan tó lucky tọ́lọ́run fún ní ìmọ́lẹ̀ méjì wọ́n ní kí ni ìmọ́lẹ̀ náà ó nítorí ẹ̀ ní sọ́mọ̀ fi open ní gbogbo nǹkan fi open báyìí ní ọ̀run báyìí torí ẹ̀ gan lòun fi sọ̀kalẹ̀ tọ́lọ́run ní kó wọ́n fún Muhammad níro tí Abdullahi Jibril tó dẹ̀ testify sí pé màláìka yóò sọ̀kalẹ̀ rí ọlọ́run ránṣẹ́ sórí ilẹ̀ rí so màláìka yẹn wá sọ pé kí ni ìmọ́lẹ̀ anábìmọ́ wọn ni pé ok kí ni ìmọ́lẹ̀ méjì náà tọ́lọ́run fóun màláìka yẹn wá sọ pé àkọ́kọ́ nú ẹ̀ ni ọlọ́run fún ẹ ní Sab'al Masani ó fún ẹ ní Suratul Fatiha ìmọ́lẹ̀ ńlá kan ni ó tún wá fún ẹ ní súrà tó fáàsì tó parí súrà tó ní Ayatul Kursi àti fáàsì tó parí ẹ̀ dáì Suratul Baqara
fáàsì tó parí ẹ̀ tó bá wọ́n rẹ̀ pé la yukallifullahu nafsan ó rẹ̀ pé òun ló parí ẹ̀ ló dà bẹ́ẹ̀. So ó ní ìmọ́lẹ̀ méjì tọ́lọ́run sọ̀kalẹ̀ tọ́lọ́run fún ànábì Muhammad yẹn sallallahu ta'ala alayhi wa sallam. Nínú àwọn nǹkan tá a fi máa mọ̀ pé súrà yìí ó ní agbára púpọ̀ ó dẹ̀ tẹ̀sùnwọ̀n púpọ̀. Òun mo fi sọ́lẹ̀ kan máa tó repeat ẹ̀. Ẹni tó bá ń wá ọmọ kó máa sábà ka méje méje sínú omi kó máa mú. Ẹni tó bá ń wá kó máa mú àbí kó máa bá a kọ́ wọ́n lè bá a kọ́ méje tó bá gbẹ́ni tó trust pẹ̀lú tàdá tó jẹ́ aláàlì tàdá wọ́n lè bá a kọ́ méje wọ́n lè bá a kọ́ mọ́kànlá wọ́n lè bá a kọ́ 21 wọ́n lè bá a kọ́ 41 wọ́n lè bá a kọ́ 71 wọ́n lè bá a kọ́ 100 lọ bẹ́ẹ̀ wọ́n lè bá a kọ́ níbi ìlà hadad wọ́n máa kà á kọ́ kàn máa hàn kọ́ máa fọ́ fẹ́ni náà tó ẹnìyẹn bá wá lè gẹ́tì oyin original ìwòsàn náà tún lóyin kó tún máa ṣe kíni kó máa foyin original mú abẹ́ni tó bá ń wá pé kí ọ̀la òun lè dá kí ọjọ́ ọ̀la òun lè sunwọ̀n ó fẹ́ máa rí jẹ ni ó fẹ́ máa rí mu ní pẹ̀lú ìrọ̀rùn ni ó fẹ́ ga ni kó máa ṣe kíni kó máa ṣe Suratul Fatiha méje kó máa ṣe Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar kó máa ṣe 41 Rabbana a máa ṣe Fatiha méje ó máa ṣe ní gbogbo ìrun tó bá ti kírun tán gbogbo ìrun aago méjì tó bá ti kí tán ṣe ìrun àsùbá ìrun àìlà mọ́gúrúbì hasri ìṣáì ó máa ṣe bẹ́ẹ̀ méje ní Suratul Fatiha á dẹ̀ máa ṣe Allahumma rabbana 41 á máa fi tọrọ nǹkan pẹ̀lú ìrọ̀rùn á máa lífù ìrọ̀rùn àbí kíyàn tó máa ṣe abẹ́ni tó bá tún lè máa ṣe Suratul Fatiha ó lè ṣe méje ó dẹ̀ lè ṣe jù bẹ́ẹ̀ lọ kó máa ṣe síwájú kó tó kí ìrun àsùbá lórí bẹ́ẹ̀dì ń bẹ̀ ó lè ṣe méje ó lè ṣe 11 ó lè ṣe 41 àwọn òǹkà tá sọ yìí ó lè ṣe 33 kó ṣe kó fi bẹ Ọlọ́run pé òun fẹ́ kọ́nà òun là òun fẹ́ máa rí jẹ òun fẹ́ máa rí mu òun fẹ́ máa rí náà òun fẹ́ máa rí lò ẹni tí bá fi gbé síwájú Ọlọ́run síwájú kó tó kásùbà kó tó sọ̀rọ̀ sẹ́yìn kó jẹ́ Suratul Fatiha lọ́wọ́ kọ́ kí tó fi bèèrè nǹkan wájú Ọlọ́run á ṣe fún ìdí tọ́dọ̀ àwọn èèyàn kì í fi ń gbà tí wọ́n ní pé aka Yasin kò lọ aka Fatiha kò lọ àṣebáyé kò lọ òun ni pé wọ́n pa nǹkan pọ̀ mọ́ Al-Qur'ani Ọlọ́run bá sì ti ní pé ẹ lè pẹ́ bọ́ pọ̀ mọ́ Al-Qur'ani kò ní í jẹ́ fún yín wala yazidu zalimina illa khazara o lè máa sọ pé òun mú ọ̀n tú àbọ̀nka Suratul Fatiha o tún gba òróró ní ṣọ́ọ̀ṣì o tún gba iyọ̀ ní ṣọ́ọ̀ṣì o tún gba omi ní ṣọ́ọ̀ṣì àbò tún lọ ń gba omi àwọn ayélála àbò lọ ń gba ọṣẹ kan lọ́dọ̀ àwọn babaláwo àbáfà àgàn ló tiẹ̀ pera ẹ̀ láfà ló tún ṣọṣẹ ajáde apẹ̀rẹ̀ fún ẹ ọṣẹ ló pósí fún ẹ ó ti pa nǹkan wọn yẹn pọ̀ kò ní ṣiṣẹ́ ẹ wo Suratul Fatiha ẹyọ kan ni wọ́n ké sí ẹni tí nǹkan ta lẹ́ẹ̀kan náà oró ọbẹ̀ jáde kúrò ń bẹ̀ mo sọ fún yín nínú àwọn orúkọ tí wọ́n pe Fatiha náà ní kanzi pẹpẹ ọ̀rọ̀ ni gbogbo ọ̀rọ̀ ló ń bẹ ń bẹ gbogbo ayé ìyá àlè ló Fatiha tán mo sọ fún yín pé ó ń bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n mọ̀ ọ́ dáadáa àwọn àgbàlagbà míì máa fi ń kọrẹ́ẹ̀tì wọ́n máa fi ń bẹ Ọlọ́run fún kádàrá ẹni tí kádàrá ẹ̀ ò bá tó dáadáa làwọn máa fi ń pè ní dùnìyá Fatiha fúnra ara ẹ̀ ayé odidi ayé ni làwọn àgbàlagbà fi máa ń pè ní dùnìyá pé òwò wà wà nù ayé olóòrí ṣe olóòrí jẹ olóòrí mu Israel tó fi ń wórí òkú tó fi ń wórí ọ̀sán yìí tó fi ń wórí kíníkàkiri yẹn odidi ayé ni Fatiha ẹ fi Fatiha bẹ Ọlọ́run ọba fún kó máa dọlọ́rọ̀ Fasi'alu ala dhikri in kuntum la ta'lamun tó bá mọ̀ tó àwọn tó mọ̀ lọ́kọ́ béèrè a lè lu ọlá Fatiha tán ẹ ti understand Ọlọ́run ọba ní pé nínú àwọn orúkọ tó ń pe Fatiha nìyẹn nínú àwọn orúkọ tí wọ́n ń pè òun láti kà síwájú fún wa yẹn so Sab'ul Masan súrà tó jẹ́ pé wọ́n ń kà tí wọ́n ń kà lákàtúkà súrà ọlọ́mọ méje háyà méje tó jẹ́ pé kò sí nǹkan tí wọ́n kà tó Fatiha nínú ayé tàbá gbé sí calculation ká gbé sí 50% mùsùlùmí tó ń kírun ẹ wòye Fatiha tẹ́nìkọ̀ọ̀kan ń ké ẹnìkọ̀ọ̀kan lórí gbogbo irun nìyẹn àti sọ̀rọ̀ pé tàbá bẹ̀rẹ̀ àdúrà sí àmà kí Suratul Fatiha tàbá ṣẹ́nìtì àmúkàtẹ̀ ọkọ̀ gbé sórí irun gbogbo ìwé gbogbo nǹkan tí wọ́n rìsáìtì pátápátá nínú ayé lónìí ni o àti láti jọtáyé tí Islam ti dé tọ́lọ́run ti sọ kalẹ̀ fójíṣẹ́ náà Muhammad kò tí ì sí nǹkan tí wọ́n kà nínú ayé tó tó Suratul Fatiha kò tí ì sí nǹkan náà tẹ́dá kan bá ń kà tó ń kà lórí gbogbo irun ṣé kìí ṣe ọdún bóyá 11,000 plus nìyẹn kó jẹ́ 50% ti mùsùlùmí a máa sọ̀rọ̀ 20 million a máa sọ̀rọ̀ trillion tó ń kà lọ́dún gbogbo ayé tó fẹ́ mùsùlùmí ká pín mùsùlùmí sí méjì apá kan tó ń kà yẹn
kì í sọ̀rọ̀ trillion la máa kà lọ́dún kì í sọ̀rọ̀ millions la máa kà lọ́sẹ̀ àbí lóṣù èdè gan ẹ ti understand súra tó pé wọ́n ń kà sọ pé blessing súra ni mo dẹ̀ ti sọ pé nínú àwọn kan náà fi pè ní umul kitab torí bó ṣe rí lẹ́ẹ̀kan umul kitab àti umul Quran ni pé ó carry fear ó carry hope ó carry love a nífẹ̀ẹ́ ọlọ́run a nífẹ̀ẹ́ ọlọ́run la fi ń sin ọlọ́run a ń bẹ̀rù ọlọ́run la fi ń sin a dẹ̀ ní àdìsọ́kàn pé kí ni iyyaka na'budu wa iyyaka nasta'in ọ̀dọ̀ ìwọ ọlọ́run láti máa wá ìrànlọ́wọ́ so ẹni tó wá ní o dẹ̀ ti sọ pé ọ̀dọ̀ ọlọ́run fẹ́ máa wá ìrànlọ́wọ́ kí ló tún wá ń bá kiri mo fi sọ fún yín ní síwájú rẹ̀ fún pé ẹni tó bá àwọn tó lọ ń wá human part àwọn tó ń wá egun àfin àwọn tó ń wá àfin àwọn tó ń wá buké tí wọ́n ń lo gbogbo nǹkan wọ̀nyí pé láti sọ pé àwọn fẹ́ fi dèèyàn ọlọ́run ọba ló ń jẹ́ kẹ́dàá dèèyàn ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí gbogbo nǹkan wọ̀nyí ẹ̀ṣẹ̀ lẹ́ ń dá sọ́run ara yín ẹ̀ẹ́dẹ̀ tún ṣe kí ni ẹ̀ṣẹ̀ lẹ́ ń dá owó náà ni ò tún dé yìí so nínú àwọn karama Suratul Fatiha nìyẹn ẹ ti understand so orúkọ tí wọ́n ń pè ó pọ̀ gan ṣùgbọ́n àwọn ètò popular ẹ ká sọ fún yín òun náà ni Suratul Alhamd Suratul Ashifa Suratul Salah òun náà ni Umul Kitab Umul Quran Sab al-Mazan ẹ ti understand then Suratul Fatiha then òun náà ni wọ́n pè ní Kanzi òun náà ni wọ́n pè ní Ad-Duha so orúkọ tó ń jẹ́ ó pọ̀ gan ẹ ti understand àwa ń sọ fún wa pé àwa fẹ́ wọnú Fatiha náà pẹ̀lú àwọn torí mo sọ pé a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ a máa kọ́ wa bá ṣe lè fi bíyà bùkátà bá ṣe máa kà á láti sọ díẹ̀ síwájú yẹn a dẹ̀ tó máa ṣe ní tẹ̀síìrì àti nǹkan tó kárì sínú gangan bá ṣe tírìtì Ayatul Kursi yìí ní last week ọlọ́run bá wa ń sọ fún wa tẹ́báyé ká lọ wọ́n ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim àwọn apákan àwọn skọ́là àwọn àfà wọ́n ní àwùsù yẹn bá Suratul Fatiha wa ni àwọn kan ní kò bá wa àmọ́ bá wa kò bá wa àwa àgbé láti bẹ̀ because ó bá wa kò bá wa Al-Qur'ani ń sọ fún wa pé kí ni o fa iza quri'atal Qur'an fasta'iz billahi minash shaitanir rajim Suratul Nahl Quran chapter 16 verse 98 òun ló sọ bẹ́ẹ̀ fún wa ó ní tó kó tó ṣe kí ni o kó tó ka Al-Qur'ani rárá ìwà náà mọ̀ọ́mọ̀ lọ́lọ́run bá ń sọ bẹ́ẹ̀ fún ó dẹ̀ sọ fáwa náà ìgbé ká tó ka Al-Qur'ani o fasta'iz billahi ẹ wá ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí pé kí ni lórí àṣẹ̀ìtọ́ni rọ̀jìmì àṣẹ̀ìtọ́ni yẹn aṣọ orúkọ ẹ̀ fún wa before torí aláti mọ̀ nǹkan tá ń wí ẹlòmíràn ní a'udhu billahi minash shaitani rọ̀jìmì bismillahir kò mọ́ mini hausu billahi minash shaitani rọ̀jìmì ó ń sọ pé ó wá ìṣọ́ ó fọlọ́run ṣe ìṣọ́ ṣọ́mọ̀ pé ọ̀ tó ń ka súrátù tó ń ka kúlẹ̀ ọ̀sùn méjèèjì tó ń ka Ayatul Kursi yìí nǹkan tó ń sọ nìyẹn o nígbà tó ti wá lọ fọlọ́run bá ṣe ìṣọ́ yẹn ó mọ̀ pé o tún gbé àdá o gbé kíní ògún o tún ní kó gun máa ṣọ́ ẹ kò lè wọ́ọ̀kì papọ̀ bẹ́ẹ̀ that is why we need to know the meaning of what we are saying kó ba lè mọ̀ pé ẹ̀ṣẹ̀ tún wà lọ́rùn ẹ ó ti pe ọlọ́run pé ọlọ́run wá dúró tì ní torí kò sẹ́dá kan tó lè save èèyàn kò sẹ́dá kan tó lè dúró tì yàn kò sẹ́dá kan tó lè guide èèyàn mo pe ìwọ ọlọ́run wá guide mi lórí gbogbo nǹkan tó ń jẹ́ ìran àṣẹ̀ìtọ́nì pátápátá ìwọ yìí náà ló tún wá ṣe kí ni o ló gbómi ṣọ́ọ̀ṣì sẹ́gbẹ́ kan ló gbómi sẹ̀lẹ́ sẹ́gbẹ́ kan ló gbé báìbù ló fi báìbù rọrí sẹ́gbẹ́ kùránì ló mú eyín òkú ló fi ṣe gbẹ́rẹ́ ipò òfẹ́ kú you understand a'udhu billahi minash shaitani rajim. What is shaitan? Shaitan a sọ fún wa nínú àwọn kisot nínú àwọn ìtàn tá a ti pa síwájú fún wa a ní orúkọ ẹ̀ Azazil ni wọ́n ló ń jẹ́ Azazil yẹn wọ́n yọ torí pé Hebrew language ni wọ́n yọ Azazil yẹn látara Al-Aziz àtàrà orúkọ Ọlọ́run ọba tó ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn nígbà tó ti dẹni ẹ̀kọ́ tó ti dẹni ègbé tán àwọn ń pè ní shaitan shaitan yẹn kọ́ lórúkọ ẹ̀ shaitan ní a'udhu billahi minash shaitan yóò ti understand kì í ṣe ìbílísù ló ń dàrẹ́tì sí kì í ṣe ìbílísù nìkan ló ń dàrẹ́tì sí o rojim what is the meaning shaitan what is the meaning shaitan ń bẹ nínú èèyàn shaitan ń bẹ nínú àlìjọ̀nú ọlọ́run bá gán jẹ́ kó yé wa bẹ́ẹ̀ shaitan mí ni gbogbo nǹkan tó bá ń jẹ́ evil gbogbo nǹkan tó bá ń jẹ́ demon gbogbo nǹkan tó bá ń jẹ́ devil
gbogbo nǹkan tó bá jẹ́ pé ó takotọ Ọlọ́run tó jẹ́ pé àwọn nǹkan yẹn náà wọ́n fẹ́ máa pàṣẹ lọ́ndà títí wọn láì má mú tọlọ́run ọba mọ gbogbo nǹkan ìran nǹkan bẹ́ẹ̀ oṣó ni àjẹ́ ni ẹlẹ́bọlóògùn ni àwọn àlìjọ̀nú ni àlìjọ̀ní ni gbogbo àwọn nǹkan tó ń pè ní spirit yányán pátápátá ṣàìtọ́n ni Ọlọ́run dẹ̀ tó sọ fún wọn náà Al-Qur'ani èèyàn ó ní ó ń bẹ nínú àwọn èèyàn yìí o tó jẹ́ àṣàìtọ́n èṣù ń bẹ nínú èèyàn confam ó ń bẹ nínú ọkùnrin ó ń bẹ nínú obìnrin ẹ ti understand èṣù ń bẹ nínú àwọn àlìjọ̀nú bẹ́ẹ̀ that is the meaning of shaitan rọjíìmì ńkọ́ rọjíìmì àti shaitan yẹn wọ́n fẹ́ similar lórúkọ wọ́n fẹ́ similar shaitan láti sọ pé devil kìíní kan but rọjíìmì yẹn ó ń túmọ̀ irú iṣẹ́ tó ń ṣe nǹkan tó bí tó fi jẹ́ shaitan àbígbà tó jẹ́ shaitan tán kí ló wá bí tó fi ń jẹ́ rọjíìmì yẹn mí ni pé bóyá bí ni ẹni ẹ̀kọ́ Yorùbá ni mo ń tọ́ àti sọ yẹn o àbí ẹni tá ń jù lóko because a lè mú ẹ̀rí fún wa tẹ́bá lọ wo torí mí ni rọjíìm bí pé kí wọ́n sọ nǹkan ẹni tá ń sọ òkòlù ẹni tó lọ́run bá ti kọ̀ tó yẹ pé ẹ ti understand nísìn tó ló ń sọ fún wa níbi ẹgbẹ́ kìíní dáadáa ó ń ṣèké ó ló ń sọ fún wa níbi súrà kan bíi pé tẹ́bá ká lọ wo Suratul Mulk ẹ̀rọ kò ń sọ fún wa pé waja'alnaha rujuman hezarastan rojim nígbà tí àwọn màláíkà àwọn àlìjọ̀nú tí wọ́n máa ń lọ sọ́mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n máa ń jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba gbọ́ àmọ́ nígbà tí Ànábì wa Muhammad sallallahu ta'ala alaihi wasallam dé wọ́n wá fẹ́ try àti lọ sọ́mọ̀ wọ́n wá bá sọ́mọ̀ pé sọ́mọ̀ ti secure wọn lè wọnú sọ́mọ̀ mọ́ Ọlọ́run ọba ti kó àwọn ìràwọ̀ àtòṣùpá ó ti kó síbẹ̀ as security kì í ṣe pọ́kọ̀ fi ṣe lẹ́ṣọ́ lásán ni Ọlọ́run bá wájà náà rùjúmọ̀ lílẹ̀ ṣàyátìnì ipe táwọn àṣetọ́ni àwọn ìran èṣù yányán kì í ṣe ìbílísù nìkan tí wọ́n bá ti wá fẹ́ wá sọ́mọ̀ tó bá láwọn fẹ́ gun sọ́mọ̀ àwọn star yẹn àwọn ìràwọ̀ yẹn àwọn òṣùpá wọn yẹn kó máa jẹ́ security a máa sọ́lù wọn rùjúmọ̀ rọ̀jìm ẹni tá ń jù lóko ni ẹ ti understand ẹni tí ó gbàgbọ́ ní àṣetọ́ni ẹ̀mí èṣù ni so a ń láti wà very careful rọ̀jìm ẹni tá a ti ṣẹ́bi lé ẹ ti understand ṣó wá rí pé hausu billahi minash shaitan rọ̀jìm bismillahir rahmanir rahim tó ti ṣe yẹn tó ti sọ pé wáṣọ Ọlọ́run yẹn ṣó mọ̀ pé ó ti kó gbogbo nǹkan tó jẹ́ ìfù jọ Ògún ṣé kí wá ṣe ìfù ni ó dẹ̀ tó wá gbé sẹ́gbẹ̀ẹ́ hausu billahi minash shaitan rọ̀jìm hausu ò ní work kò ní wọ́ọ̀kì fún ẹ torí gbogbo nǹkan tó ìdúrà mo fi ń ṣètúmọ̀ ẹ̀fọ́ pé ṣàìtàn kì í ṣe pé èṣù ìbílísù nìkan kọ́ ó tí o àjẹ́ èṣù ní o mọ̀nàfíkì èṣù ní ẹmọ Al-Qur'an jẹ́ kó yẹ pé èṣù ń bẹ nínú ẹ̀yìn èèyàn èṣù dẹ̀ ń bẹ nínú àwọn àlìjọ̀nú náà so ó dẹ̀ tó sọ pé a'udhu billahi because Fatiha la fẹ́ wọ̀ but gbogbo tó bá fẹ́ máa ka Al-Qur'an wọ́n ní fast easy billahi mina ṣàìtọ́nì wá ìṣọ́lọ́dọ̀ Ọlọ́run ọba tó jẹ́ pé òun lọ́ba oníṣọ́ mina ṣàìtọ́nì rọ̀jìn lórí nǹkan tó ń jẹ́ àṣàìtọ́nì lórí dímọ̀ lórí èṣù lórí oṣó lórí àjẹ́ lórí ẹlẹ́bọlóògùn lórí àfáà èṣù wà ní ṣàìtọ́nì ó máa pàfọ́ọ̀mù gbogbo nǹkan mo ti treat yẹn kọjá ó máa ṣe oríṣiríṣi àwọn ní ṣéhù ni tí kìí dẹ̀ ṣe ṣéhù wọ́n bẹ káàkiri ayé bẹ̀ tó bá ti wá ṣe àhúsù yẹn o nídìí láti tó lọ sọ pé ó fẹ́ gbé báìbù tira àbó fẹ́ gba òróró ṣọ́ọ̀ṣì mọ́ àhúsù tọ́lọ́run tó ti dúró tì anything nǹkan tó bá jọra nìyẹn máa fi ń jọra lèyàn máa fi ń wéra bó ṣe ṣàhúsù yẹn tó lọ jẹ́ mùsùlùmí yẹn tó bá fún ẹ lọ́run tó lẹ́jìtì tó pure tí wọ́n fẹ́ jẹ èèyàn hàn tí wọ́n fọtí fọ̀ ọ̀ǹtún tó jẹ́ pé tàdá ẹgbọ́ halal àbọ̀ ọ̀ǹtún tó pé tó ṣàmọ́ o lè mú under àhúsù náà ló ṣì wà wọ́n fẹ́ ka tírà fún ẹni wọ́n fẹ́ ka Suratu Yasin fún ẹni ò mọ́kà fúnra rẹ̀ under àhúsù náà ló yìí wà Suratu ẹ̀kúlẹ̀ àhúsù méjèèjì ni Falaki Nasi ní Ayatul Kursi ni under ẹ̀ náà ló ṣì wà ètò ọ̀dọ́sán ní sí àmọ́ tó wá tó wá mú nǹkan mí mọ́ orúkọ Ọlọ́run yìí kò possible o kò ní lọ
kò ní ṣiṣẹ́. Àwọn nǹkan láyé máa fi clarify fúnra wa nìyẹn. Mo fi sọ́lẹ̀ kan pé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Anybody tó bá lọ gbé ẹ̀sìn míì wá tó fẹ́ sọ mí jẹ̀ fọ́lọ́run tí yàtọ̀ sẹ́sì Islam ọlọ́la nígbà lọ́wọ́ ẹ̀ tó bá dọjọ́ àlùkẹ́ àmọ́ nígbà lọ́wọ́ àmàdàrú láyà ní tó bá dọjọ́ àlùkẹ́ àmọ́ irú ẹni bẹ́ẹ̀ máa wà ní àwọn tó máa ṣòfò. ẹ ti understand? Ó dẹ̀ fi sọ pé inna dina inda Allahi al-Islam Suratu Ali Imran ni. ẹ ti understand? Ó ló kò sẹ́sì kan tó wà ní custody òun ọlọ́run báyìí òun ní ẹ̀sìn Islam. So tó bá fẹ́ sin Islam à ń sin ọlọ́run ọba tán ni láì ní èrí lọ́kàn mukhlisina lahu dina wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu dina hunafa. Ẹ̀sìn ọlọ́run ọba pẹ̀lú mímọ́ ẹgbára ti ọlọ́run ọba àkíngbára tọlọ́run kátúní àgbára tó ṣókan àkíngbára ti ọlọ́run àbí àkíngbára ti àlùkùránì àkíngbára ti fátíà kátú sọ pé òróró kan wá láti ṣọ́ọ̀ṣì àkíngbára ti fátíà kátú sọ pé afẹ́fi kíní kan fẹ́ kọ mú àkíngbára ti fátíà kátú sọ pé afẹ́ lọ bá àwọn aláyélála àkíngbára ti fátíà ká lọ bá àwọn tó ń bọgi bọ̀pẹ̀ àkíngbára ti fátíà ọ̀rọ̀ ọlọ́run àlùkùránì ọlọ́run ọba fúnra ẹ̀ kátú ní pé afẹ́ lọ bá àwọn ọlọ́ṣun àkíngbára ti ọlọ́run ọba tó bá ti gbára tó ọlọ́run ọba tán kò sí nǹkan kan mọ́ ẹ̀rí ibi tọ́lọ́run ọba ti sọ fún wa ń bẹ̀ ẹ ti understand tọ́lọ́run ọba fi sọ fún wa ẹ̀rí ìyá tó bá wo kúlẹ̀ àwòsù méjèèjì gan kúlẹ̀ àwòsù ti sàlẹ̀ nọ́ọ̀sì ó ní kúlẹ̀ àwòsù bábí nọ́ọ̀sì mọ́líkì nọ́ọ̀sì ìlàhí nọ́ọ̀sì min sharri waswasil annasi allazi yuwaswisu fi suduri nasi minal jinnati wan nas. Ṣé o ti rí pé ṣù ń bẹ nínú èèyàn mo ṣe píkì ń ṣe ni ibi tó ṣe nẹ́tíwọ̀kì ló fẹ́ distract mi. Ṣé o ti rí pé ṣù ń bẹ nínú èèyàn minal jinnati wan nas látọ̀dọ̀ àwọn èṣù àlìjọ̀nú àti èṣù èèyàn torí wọ́n ń ṣe kí ni wọ́n ń gba kọ́ńtàtì ara wọn wọ́n ń ṣiṣẹ́ fúnra wọn ni. Ẹ rí pé gbogbo àwọn tá ń pè lájẹ́ yìí èèyàn bíi tiwa ni wọ́n àmọ́ kí ló dé la fi ń pè wọ́n lájẹ́ torí pé wọ́n ń ṣe nǹkan míì tó strange nǹkan míì tó strange yẹn ta ló mú wá fún wọn àṣetọ́ni mú lọ fáwọn companion ẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ àwọn family ẹ̀ àwọn ẹbí ẹ̀ náà ń pín káàkiri lọ́nà bá fi máa sọ pé shayatin àṣetọ́ni àtàwọn àwọn ẹmẹ̀wá ẹ̀ ohun gbogbo ó ti dọ̀gá ẹ ti understand ọ̀gá ni ó wá lọ́mọṣẹ́ tó pọ̀ ẹ ti understand torí time so àwọn agbára Suratul Fatiha nìyẹn mi mọ̀ bí abẹ́ kọ́ọ̀tì ní ẹ̀kan anamọ́mọ́ ní man lam yaqra bi Fatihatil kitabi falaysa minna ẹnikẹ́ni tí ò bá mọ Fatiha lórí o kì í ṣara wa anamọ́mọ́ ló sọ bẹ́ẹ̀ so òun láti memorize Suratul Fatiha òun láti mọ̀ ẹsẹ̀ rọ́sán gbogbo òkè ṣòro wa ìta òdú ní mẹ́tàlá ìlàtù ṣúwà ọlọ́run tẹ́ bá ní kẹ́ bá ka gbóore mi ọlọ́run ẹ̀ lè ká tán kí ló ń wá ibo là ń lọ tá àrọ́pọ̀ Suratul Fatiha lè ló tán òun mo sọ fún yẹn tó bá ń bẹ̀rẹ̀ sí ní tunisi tá ń ṣàlàyé fún wa rí títí ẹni pé kò gba ọlọ́run ọba lọ́lọ́run má mú nǹkan míì mọ́ ọlọ́run má ṣàbòsí ọlọ́run ọba dúró tọ ọlọ́run ọba mo fi sọ fún pé tawakkal ala rahmani in kunta akilan sayatika bil arzaki min aishu la tadri dúró tọ ọlọ́run ọba wo ni ọba àjọkẹ́ ayé má rora ẹ̀ pin pé mo ń kí wákàtí márààrún mi tí dèèyàn mo ń gba àwẹ̀ Monday àti Thursday mi dèèyàn mi kì í sùn lóru mo ń ṣe ọ̀nà fìlà mi tí dèèyàn àjọkẹ́ ayé ló pé tawakkal ala rahmani ó dẹ̀ ti sọ pé ẹni tó bá wù ú lòun fún lọ́lá ó dẹ̀ tún jẹ́ ká mọ̀ pé ayé ìgan ẹ̀wọ̀n fún àwọn onígbàgbọ́ ni díẹ̀ nínú yín lẹ́ẹ̀ máa gbádùn nínú ẹ̀yin onígbàgbọ́ tẹ gbèmí ọlọ́run bá gbọ́ tán yányán so definitely ó yẹ kí yẹn wà very careful tí nǹkan bá ń ṣe jìnjìnjìnjìnjìn jù ẹ rí i pé kíní yẹn dẹ̀ ní ọlọ́run bá regulate ẹ̀ àwọn èèyàn lọ́lọ́run fi gọ̀gọ́ fà á ẹ ti ọ̀rọ̀ sáà nìsí á láti bẹ̀rù ọlọ́run ọba Suratul Fatiha kò sí nǹkan tẹ́ ẹ lè fi ṣe kò sí nǹkan tẹ́ dájú ẹ̀kọ́ tí ò gbọ́ control àwọn ẹni ọlọ́run ọba mọ̀ àwọn àfáà tó tọ́ mọ̀ tó bá ti di pé wọ́n máa sọ story tí ò bá tiẹ̀ mú ló máa kúrò mbẹ̀ but kí ló burú pé kò memorize ẹ̀ fúnra ẹ̀ alhamdulillahi rabbil alamin kò ṣàhúsù síwájú àhúsù láti ṣàlàyé fún wa yẹn ó ti mọ̀ pé mina shaitani rajim wàá jìnà sí shaitani rajim torí kò jìnà sí A'udhu billahi minash shaitani rajim jìnnà sóògùn
a'udhu billahi minash shaitani rajim, shaitani rajim, jìnnà sí omi ṣọ́ọ̀ṣì. Tó bá fẹ́ lọ ṣọ́ọ̀ṣì, mi criticize ẹ̀sìn o. If you want to be a Christian, be a Christian. If you want to be a Muslim, be a Muslim. If you want to be babaláwo Sangoma, be. Àmọ́ kó wá máa pápọ̀ mọ́ Ọlọ́run, òun gé òun wà náà wàhálà sórí ara ẹ̀ tọmọtọmọ ni. A'udhu billahi minash shaitani rajim, shaitani rajim. We are not talking, Allah is not talking about Iblis alone. It's not talking about Azazel alone. It's talking about Azazel with his generation, with his friends. Àti colleagues here, àtàwọn tó jẹ́ agent èṣù, wọ́n bẹ lórílẹ̀. Innahu yarakum huwa wa qabiluhum min haythu la tarawnahum. Ọlọ́run sọ pé èṣù àtàwọn family ẹ̀ wọ́n ń wò yín, ó ti mọ̀ ní, owó ní a'udhu billahi minash shaitani rajim. Bàbá ṣe yá lọ, ṣe yá yásẹ̀ ni. Kí n tẹ̀lé sùn lálẹ́ yìí, wọ́n ní kí n ṣe Fatiha. Mo ti ké Fatiha o. Ìjọba mi sáré bá mi sí bẹ̀rẹ̀ yìí. Ẹnu ọkọ́, bẹ̀rẹ̀ lẹ́nu ọkọ́ wà o. Ẹnu ọkọ́. Ọkọ náà fi ń kọ oko yẹn, wọ́n fi ń sí gbẹ́rẹ́ ẹnu àáké gbẹ́rẹ́ ẹlẹ́nu àáké ó ń sin. Ó dẹ̀ ṣe pé kí ni ó fẹ́ ké bá tí a pé fún protection pé mina shaitani rajim, ẹnu àáké tó fi sí gbẹ́rẹ́ shaitani rajim. Ọṣẹ tí wọ́n ní kó máa wẹ̀ pẹ̀lú omi gbóná fún protection, shaitani rajim ló ń papọ̀ yẹn, kò ní dún. Fatiha kini, Fatiha tẹ́kì tó sọ kiri kan fún ẹ, Fatiha ń ṣiṣẹ́ ìbẹ̀rù. Don't be surprised. Aláwọn ẹni Ọlọ́run tó pọ̀ ta lè máa fi jẹ́rìí, but bí orí social media ṣe rí àti báyé ṣe rí, èyí tí ìgbọ́dọ̀ wà ti jẹ́ kí àmì lèmi á sọ̀rọ̀ lé lórí. Mo ti sọ̀rọ̀ àná mọ̀ọ́mọ̀, mo ti sọ àdìsí, mo ti sọ àwọn sàhábà tí wọ́n fi kí ọ. Orí pé mo sọ̀rọ̀ Kùrìsíyù ní last time. Bàbá tó bí mi, Suratul Fatiha yìí, bàbá sà púpọ̀, wọ́n máa ń ṣe ládùúrà púpọ̀ jù. Tí àwọn èèyàn èyí mo tún sọ inú orí social media mo tún wà ó tún lè já mi o. Bàbá wa tó bá jókòó síta báyìí táwọn èèyàn bóyá wọ́n lẹ́yìn mi níbi iṣẹ́ wàláì ó yà tí bí iṣẹ́ lè parọ́ mọ́ kó ọrùn àwọn èèyàn dẹ̀ mọ̀. Tí wọ́n bá dé báyìí a ní kí ló dé bàbá ọ̀gá mi ló lé mi kúrò níbi iṣẹ́ kí ló wá ṣe mi ìmọ̀ nǹkan tí mo ń jà ní pé mi ìgbúdọ̀ wá bí iṣẹ́ mọ́ pé kìnnìkan Rabbil Kaaba ókè ò mọ̀ nǹkan tó ṣe. Ní spọ́ọ̀tù yẹn ń bẹ̀ ni o. Ṣé wọ́n pé kò ṣáà mọ̀ pé èèyàn máa bá wọn pẹ̀lú problem but níbi tó jókòó sí yẹn ló máa ní tó kò sí wàhálà máa padà lọ́bẹ̀ ẹnìyàn á máa sọ wà pé àpadà lọ́bọ̀ alẹ́ yẹn fáàkì mi ó ní pé kí n kúrò mi jẹ́ bàbá ní mo máa padà lọ sí PNCC tó máa padà lọ sọ́fíìsì yẹn wàláì kì í ṣe pé bóyá ó jẹ lọ ó ṣe ọ̀kan ó jẹ lọ pé ó kàn lọ bẹ́ẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn fáwọn tó bá lé lẹ́nu iṣẹ́ àbáwọn tó pé àdánwò kan kàn wọ́n ó máa ní kí wọ́n padà lọ ní adẹ̀kẹ́ Fatiha fún wọn Suratul Fatiha tí wọ́n pè ní Fatiha lásán gbogbo ayé ò lè jẹ Fatiha tán gbogbo ayé ò lè jẹ Suratul Fatiha tán. Nǹkan tí yàn bá ṣe tó da jẹ́ kí yàn sọ a máa parí ìsìn ẹ ti understand. So Suratul Fatiha ó tẹ̀sùn wọn púpọ̀ jù bí bàbá ṣe fi Kùrìsíyù dára bẹ́ẹ̀ ló yẹ fi Fatiha dára. Kódà àwọn tá ń sọ̀rọ̀ igan mi lè sọ̀rọ̀ àti mo ti fi Fatiha dá kódà nínú South Africa yìí ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn èèyàn míì mo sọ pé ẹlòmíì oríire ò lè bẹ́ lòmíì kalẹ̀. Do you know why? Anybody tó bá ti ń háìdì olóore ẹ̀ tó bá ti ń fi olóore ẹ̀ pamọ́ pé mi fẹ́ kí wọ́n mọ̀ pé lágbájá ló ṣe mí lóore oore yẹn ò ní bá ẹ kalẹ̀ kì í ṣe pé o Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Gbogbo ìlú tèmi máa ń dé kí n tó kúrò Nàìjíríà gbogbo ìlú tó máa ń dé lèmi máa ń forúkọ Ọlọ́run dára mo máa ń forúkọ Ọlọ́run assist àwọn èèyàn kó ìdí ìlú tàwa aláìmoore ló pọ̀ jù nínú àwọn èèyàn wa Nàìjíríà tó ń bẹnu South Africa kódà nínú ayé general but South Africa ni mo wà báyìí aláìmoore ló pọ̀ jù àwọn tá a ti fi orúkọ Ọlọ́run dára fún ló ń lọ yẹn orí social media mo ti sọ ètò bá wà online I don't care I didn't mention name tó bá rí pé ó bá ẹ wípé ó ṣàìmoore pẹ̀lú mi táìmù wà láti wá túbá wá correct ara I am not a God. You understand? So ẹ jẹ́ ká gbára lọ́lọ́run. So àìdá tá máa ń ṣe ká máa háìdì àwọn tó bá ṣe wá lórí yẹn ló ń lead ẹlòmíì lọ church ló ń lead ẹlòmíì lọ ní babaláwo torí pé kí ni ó ti kọ àbùkù lọ́dọ̀ àfáà yìí á tún fèsì ṣọ́ọ̀ṣì á tún kọ àbùkù ní ṣọ́ọ̀ṣì á tún ṣàìmoore fún wọn ṣọ́ọ̀ṣì á tún lọ sọ́dọ̀ babaláwo. Irú ẹni bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá wù kó kó jọ ó máa tán lójú ẹni kì í ṣe pé number one àwọn ṣàbòsí ẹ̀sìn tó ń ṣe ó tún wá ń ṣàbòsí àwọn tó lọ ń bá nǹkan tó tún wá ń lò tí wọ́n tún wá ń kó fún ẹbọ tún ni
ọlọ́run bá dẹ̀ ní gbogbo ẹ̀ṣẹ̀ ni màá forí jiyàn mi nífẹ̀ẹ́ ṣe ẹbọ jiyàn àwọn tó bí wa wọ́n forúkọ ọlọ́run dára nínú ayé àwa náà àwa dúró sórí agbọ́nrin wọn àwa wà káàkiri ayé bẹ́ẹ̀ a dẹ̀ tún fi ń ran àwọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n láfi ní ká máa tírìtì tọ́pìkì kí ló ń jẹ́ pé Fatia ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run torí bí orí social media ṣe gbà kò tún gbúrò Fatia lẹ́ẹ̀kan sí bí mo ṣe ń sọ àwọn èèyàn ti mọ̀ ọ̀kan nínú àwọn àgbà nínú àwọn ẹni ọlọ́run ọba kì í ṣe ọmọ Nàìjíríà ó wá Nàìjíríà wọ́n wá gbólówó kan lọ́ba pé ó fẹ́ dupò ní I don't know ó fẹ́ àfẹ́ dún kankan ó wá di owó wọn sọ pé àgbówó lọ bá ṣéwù ni o ó wá di owó wọn ló di owó sínú báàgì gbówó síwájú ṣéwù gbà ó ní nǹkan báyìí lòun fẹ́ bóyá òun fẹ́ dupò ni ṣéwù dẹ̀ ní bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin ṣéwù bá fọwọ́ wọ́jú ṣéwù ní kó máa lọ gbàdúrà ẹ̀ ti gbà ẹni tó dẹ̀ gbówó sílẹ̀ mùsùlùmí ni wọ́n kọ́ wò pé Suratul Fatiha gan bàbá yìí òkè tán ó kọ̀ ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin fásẹ̀ ọ̀kan lókè fún mi nínú Fatiha pẹ̀lú àdúrà owó tí mo gbé sínú báàgì gbogbo wọn yìí jáde tí wọ́n lọ àtẹni tó mú wá ó wọ́n sọ fẹ́ni tó mú wá pé àbúwò yẹn kéré ni owó wa ò tó lè lọ fún ṣéwù yìí o because number one náà wọn fún mi kọ̀ọ̀kan ṣé o ti rí wọn tó ń wá pé wọ́n máa fún ẹ lọ́ṣẹ dúdú kó máa fún ẹ ní nǹkan tó máa dì mọ́ra kó máa fún ẹ ní nǹkan tó máa fi fẹ́ kọ́ mu orúkọ ọlọ́run ọba ń dún àwọn ẹni ọlọ́run ọba wà wòlíì wà torí ìtumọ̀ wàlíì ọ̀rẹ́ ọlọ́run ni ẹni tó bá ti jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba kò sí nǹkan tó bá béèrè wájú ọlọ́run tó lọ́run ọba ò ní fún ẹ̀yin náà dúró déédéé pẹ̀lú àwọn ẹni ọlọ́run ọba náà tó fẹ́ jẹ́ ẹni ọlọ́run ọba kó dúró déédéé má jà ráàmù má ṣe kéta èèyàn má ṣe kéero má ṣe kéésán má bínú ọmọ ẹnìkejì tọ́nà bá ṣoore fún yàn yọ́nú sí oúnjẹ ẹni ọlọ́run bọ̀nù má rojọ́ àfáà lẹ́yìn àfáà náà má rojọ́ àwọn èèyàn lẹ́yìn dúró tán tí gbogbo ayé bá mú ẹ lọ́ta ṣáà tó bá sì ń wò pé o ṣáà dúró sórí agbónrẹ́ ọlọ́run àti tànábì Muhammad má wọ́rì wa inna judana insha Allahu lahumul ghalibuna wa inna judana ma sha Allahu lahumul ghalibuna wa inna judana lahumul ghalibun dájúdájú àwa ọmọ ogun ọlọ́run àwa onígbàgbọ́ àwa tá gbà fọ́lọ́run tá gbà fánábì àwa láàbò orí gbogbo wèrè àfá olówó yẹn bá sọ fẹ́ ní ẹgbẹ́ kóhùn tó lọ gbówó fún ṣéhù kí ní tó ṣẹlẹ̀ ẹni àwọn Paris ọba ìyẹn ní pé òun náà kò yé òun náà o tó bá lọ fẹ́ lọ gbówó fún ṣéhù kò sí wàhálà ìyẹn bá tún lọ ó bá lọ gẹ́ẹ̀tì owó mi pé káwọn padà sọ́dọ̀ ṣéhù wọ́n bá padà sọ́dọ̀ ṣéhù bá ní kí ló dé ó ní ẹ̀kan mo òkú bóyá owó tí mo fún yé ò tó sà pé ẹ fún mi kọ̀ọ̀kan dẹ ẹkùn ṣáà sọ pé alhamdulillahi rabbil alamin nígbé gidi ṣéhù yẹn wá bú sẹ́rìn olóhùn wá rò pé owó yẹn ò tó lòun fi ní kò ń gbówó mi wá ṣé nínú alhamdulillahi rabbil alamin tí mo sọ yẹn kódà ó ti pọ̀jù fún wọn nìkan fásì méje ní Suratul Fatiha alhamdulillahi yẹn ẹyọ kan yẹn fásì kan yẹn ó ti pọ̀jù sí fún wọn nìkan fásì tó kù yẹn tí n bá fi ìwọ nìkan màá wá ké odidi Suratul Fatiha kan màá wá ké fún wọn nìkan kí ló wá ó wá gbogbo ayé ni that is why gbogbo ẹni tó bá ń sọ pé ó ń bu ẹni ọlọ́run ó ń sọ̀rọ̀ sáwọn tó ti lọ àmọ́ kọ̀ọ̀kan èèyàn má bú àfáà kan tí wọ́n bá ṣe nǹkan kan tí ò dá nínú ẹ̀sìn even if you know the person do your preaching and leave the rest àmọ́ kọ̀ọ̀kan èèyàn gbogbo àwọn àfáà tẹ́ ń pé gèfèrí wọn àmọ́ kọ̀ọ̀kan wọn ẹlòmídẹ̀ ń bẹ tá a bá pè lẹ́ni ọlọ́run tá a máa bá nínú Jahannama ẹlòmídẹ̀ ń bẹ tá a rò pé ní Jahannama ni tá a máa bá nínú náà láyé sẹ́wé ashabun nar wa ashabul jannati humul faizun ló fi jẹ́ pé àwọn kì í dárúkọ anybody má fẹ́ dárúkọ ó lè jẹ́ bàbá mi nìkan ni màá kàn dárúkọ má fẹ́ dárúkọ tí má fẹ́ dárúkọ ó lè jẹ́ bàbá mi nìkan mo máa dárúkọ ẹ ti understand so ẹ má yẹ ká máa búyàn àbí ká fojú kéré àyà ọlọ́run ọba wa ń sọ fún wa pé àyà ìmú láti ká fún wa ẹ ti understand ẹ rí pé nínú tí mo fi ní ká má pẹ̀ bọkọ̀ mọ́ náà ẹ rí pé mo sọ fún wa pé àṣeyìtọ́ni ìrọ̀jì nìyẹn ẹ rí pé gbà tí èṣù tó kọ̀mìtì tó envy Ànábì wa Adam alayhi salatu wa salam tó ṣe everything tán kí lọ́lọ́run sọ fún ọlọ́run ní kọ́lá fàkàrújù mi ní ha fa innaka rajim ọlọ́run ní ìwọ èṣù pẹ̀lú èyí tó ṣe yìí jáde kúrò nínú ọgbà àdẹ́rà ọlọ́run lè kúrò ń bẹ̀
torí pé kí ni fa innaka rajim ó ti dẹni táwọn ọlọ́run ọba ti làánà ó ti dẹni táwọn ọlọ́run ọba ti bínú sí ó ti dẹni tábà jù lóko mo fi sọ fún ẹ lẹ́ẹ̀kan pé ṣó ti rí so mo ń dọ̀ àti jẹ́ kó mọ̀ pé kì í ṣe pé èṣù nìkan ni wọ́n ń sọ ògún gbẹ́rẹ́ tó lọ́ ń sín tó dẹ̀ ti sọ pé ó sì kì í ṣọ́ látọ̀dọ̀ ọlọ́run wọ́n ti fún ẹ lọ́run tú mu wọ́n fún ẹ ní Suratul Káfì wọ́n ka káfì fún ẹ every Friday wọ́n tún hàn fún ẹ lọ́run tú ó tún wá mú àwọn nǹkan tó jẹ́ pé àwọn àṣàyàtìn àwọn àlejànú ló ń kọ̀ǹtró àwọn nǹkan wọ̀nyẹn ó tún wá fi ń ṣagbára tọ́lọ́run ọba máa pọ́ọ̀sì ó máa fi yín sílẹ̀ ni ó ti sọ láyà yẹn mú mo ti gbàgbé àyà náà ó lóun máa fòdò ọwọ́ yín ni ẹni tó bá lè wí nínú ẹ̀yìn méjèèjì ìdí tẹ̀sí sọ pé orúkọ ọlọ́run òṣìṣẹ́ nìyẹn ìwọ náà ń já ẹ lọ́kàn jẹ ó mọ̀ pé òótọ́ ni Saheed ń sọ ó ń bẹ Ọlọ́run ó tún lọ ṣọ́ọ̀ṣì ó ń bẹ Ọlọ́run ó tún lọ sọ́dọ̀ àwọn babaláwo ó ń bẹ Ọlọ́run ó tún lọ bá àwọn àfáà tí wọn lọ́lọ́run lọ́dọ̀ àwọn àlùfáà babaláwo àfáà Ọlọ́run bá wá ń sọ fún wa ó ní innahu laysa lahu sultanun ala allazina amanu wa ala rabbihim yatawakkalun Ọlọ́run bá ní pé ẹ̀rí èṣù tẹ́ ń sọ yẹn torí mo ń tẹ́ àti clear Suratul Fatiha àtàntọ́ ọbọ̀ yẹn ẹlòmí màmá wọ pé Fatiha verse méje péré ni wọ́n sọ pé ó ń ṣe nǹkan báyìí ni wọ́n sọ pé ó ń ṣe báyìí ó ń ṣàwọ̀ but àwọn ń ṣe kò rí bẹ́ẹ̀ o ò nígbàgbọ́ sọ́lọ́run ó dẹ̀ ń pa àkọ́pọ̀ mọ́ Ọlọ́run kò dẹ̀ ní rí bẹ́ẹ̀ fẹ́ tó wá pa àkọ́pọ̀ mọ́ Ọlọ́run Ọlọ́run ní innahu laysa lahu sultanun ala allazina amanu wa ala rabbihim yatawakkaluna ẹ̀rí àṣetọ́nì tẹ́wọ̀ yẹn kò ní agbára lórí kíni o lórí àwọn àṣetọ́nì àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀ which is tí bá ti ń sọ pé àṣetọ́nì bẹ́ẹ̀ àtẹ̀ṣù àtòṣó àtàjẹ́ àti whatever àtàlìjọ̀nú àti àtàsàsí àti ṣọ̀ǹgó àtògún àti whatever pátápátá yányán lọ́lọ́wọ́n bá sọ ń bẹ̀ àṣetọ́nì àti gbogbo àwọn mọ̀lẹ́bí ẹ̀ yányán alallazina amanu wọn lè rí aburú kan ṣe fún ẹni tó bá nígbàgbọ́ òdodo wa ala rabbihim yatawakkalun àti àwọn tó bá yẹ pé kí ni wọ́n gbára lọ́lọ́run wọn gbára lé nǹkan míì bó ṣe ń ka Fatiha ìwọ alájì tó tún wà nínú ẹgbẹ́ lédì alájì míì ó lọ wẹ́ka ó tún bá wọn ró ìró àwọn ògbóni yẹn kò possible kò lè lọ Ọlọ́run bá kì í ṣe alábòsí Ọlọ́run bá ní èṣù gbogbo nǹkan tó ń jẹ́ èṣù yányán mo mọ bí tí èṣù ti bẹ̀rẹ̀ nǹkan tó ń jà ṣètọ́nì mo mọ̀ pínlẹ̀ wọn mo mọ bí tí wọ́n parí sí wọn lè ní agbára lórí àwọn tó bá gba ẹ̀mí Ọlọ́run ọba gbọ́ lódodo wọn lè ní agbára lórí àwọn tó bá gbára tèmi Ọlọ́run ọba dẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀ òkè ń takora wọn ló fi sọ́ǹbì kan pé allazina qala lahun-nasu inna an-nasa qad jama'u lakum fa akhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu wa ni'mal wakeel Ọlọ́run ẹgbẹ́ra tì mí ẹ̀tùrí pé ọ̀rọ̀ òkè ń takora wọn ló fi ní kul la in yusibana illa man kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkal ṣe tó rí pé kò fi táwàkálì ẹ kò fi sílẹ̀ ẹ farati má farati nǹkan mí èmi Ọlọ́run ni kò gbára lé má gbára toṣó má gbára dàjẹ́ má gbára tààfà ẹlẹ́bọ lóògùn má gbára ti wòlíì onísàmù gbára tọlọ́run ọba dúró tọlọ́run Ọlọ́run bá wá ní pé kí ni o a má ṣe tọ́ nìyẹn o kò ní rí àwọn tó bá gbèrè Ọlọ́run bá gbọ́ lódodo kò ní rí wọn dà láàmú kò dẹ̀ ní rí àwọn tó bá gbára tì mí kò ní rí wọn dà láàmú àwọn wọn là ṣetọ́ nílé dà láàmú Ọlọ́run clarify ẹ̀ fún wa ó ní pé kí ni innama sultanuhu ala allazina yatawallawnahu wallazina hum bihi mushrikuna ṣé ti rí nǹkan tó ń sọ látàrọ sí Ọlọ́run ní pé àwọn tó ṣù lè dà láàmú òun làwọn tó jẹ́ pé kí ni o àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ èṣù báwo ni wọ́n ṣe jẹ́ ọ̀rẹ́ èṣù àwọn làwọn tó jẹ́ pé wọ́n ní èṣù lè dà láàmú wọ́n ń bẹ èṣù jẹ wọ́n ń bẹ èṣù mu ẹ bọ́dọ̀ yẹ ká lọ wo Suratul Jinn ó sọ fún wa ń bẹ̀ pé wa innahu kana rijalun minal insi ya'udhuna birijalin minal jinni fasadahum rahaqa ó ní súra yẹn sọ fún wa pé Quran chapter 72 verse 6 ló sọ fún wa pé ẹ ráwọn èèyàn yín nínú àwọn èèyàn wọ́n máa ń wá sí ọ̀dọ̀ àwọn àlejòónú wá gba agbára bóyá agbára oṣólẹ̀ agbára owó agbára ìkú agbára whatever ṣẹ́rẹ́ tó bá ti lọ ń tọrọ nǹkan látara pé bóyá òun wẹ ọṣẹ ni òun pa ẹran lóṣooṣù ni wọ́n ní kó máa tẹ̀jẹ̀ sí nǹkan ni wọ́n ní kó máa gbé nǹkan lọ sóríta ni ó ti ní bísínẹ́sì pẹ̀lú èṣù ó ti wà pẹ̀lú wọn ó ti di ọ̀rẹ́ ẹ̀ Ọlọ́run ọba ní pé àwọn tí èṣù lè dà láàmú
òun làwọn tó wáyé pé wọ́n jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó bá ti ń ṣe nǹkan kan tó ti ń papọ̀ tó ti rí pé iṣẹ́ èṣù lélẹ̀ ó ti dọ̀rẹ́ ẹ̀ automatically la fi mú verse yẹn wá pé irú àwọn tó lọ ń sìkì agbára lọ́dọ̀ àlìjọ̀nú ẹ rí pé kéwọn náà ni wọ́n ń kà ó irọ́ ni o ọ̀pá àlìjọ̀nú ló ń fà o ẹ ti ọ̀rọ̀ sáà nísìn irú wọn yẹn ọlọ́run ni wọ́n máa ní pírọ́blẹ́mù èṣù ní kápá lórí wọn ó dẹ̀ lè dà wọ́n láàmú àtàwọn owó ń bẹ̀ mínàlì mùṣírikùn àtàwọn tó ń ṣe ẹbọ tó ń pa àkọpọ̀ mẹ́mí ọlọ́run ọba ẹ ti ọ̀rọ̀ sáà nísìn so àwọn owó náà ń pa àkọpọ̀ mọ́ ọlọ́run ọba àwọn tẹ́ pé wọ́n láwọn ń ṣe mùsùlùmí o wọ́n tún ń forí balẹ̀ fún nǹkan míì wọ́n ní fánlé wọ́n ṣẹ́fá wọ́n ṣẹbọ wọ́n forí balẹ̀ fọ́ṣun wọ́n wà nínú ẹgbẹ́ oríṣiríṣi gbogbo orú àwọn bẹ́ẹ̀ yẹn ọlọ́run ọba ní pé èṣù máa ní kápá lórí wọn máa dà wọ́n láàmú àmẹ́yìn tẹ́ bá ti gbára lọ́lọ́run ọba ní tòótọ́ tẹ́ gbára lé ọlọ́run ọba tẹ́ tún wá ní ìgbàgbọ́ sọ́lọ́run ọba ní pé àṣetọ́ni àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ wọn lè rí nǹkan kan fi ṣe yín láyà yẹn fi sọ fún wa pé alhamdulillahi rabbil alamin ó sọ wá pé adúpẹ́ fọ́lọ́run ọba tó dá kí ni ọba tó dá gbogbo àgbáńlá ayé pátápátá it's a prayer mo kàn fẹ́ tu fún ẹ ní dàgẹ́rẹ́ kí n stop tó bá di next week máa continue àtàwọn àǹfààní tó bẹ́ẹ̀ àti bá ṣe máa mú wá àti mú àdíìsì méjì wá lórí ẹ̀ bó ṣe súpà tó nurun ìmọ́lẹ̀ ní Suratul Fatiha ó ń gbọ́n òṣì dànù ó ń gbọ́n wèrè dànù ó ń gbọ́n ẹ̀tẹ̀ dànù gbogbo nǹkan ló lè bíyá àmọ́ onígbàgbọ́ ń bẹ̀ ó ti sọ pé alhamdulillahi rabbil alamin olóòdúpẹ́ fọlọ́run ọba tó dá gbogbo àgbáńlá ayé pátápátá ìwọ yìí náà ló lọ ṣe dúpẹ́ nídìí Ọ̀ṣun ìwọ ló lọ ṣe dúpẹ́ nídìí Ṣàngó ló ra ajá lọ sídìí Ṣàngó ó dẹ̀ sọ pé ó dúpẹ́ fọlọ́run ọba tó dá gbogbo àgbáńlá ayé ó ti associate nǹkan mi pẹ̀lú ọlọ́run bẹ̀ yẹn ọlọ́run ọba ò ní dáhùn ó ní Ar-Rahmani Ar-Rahim ọba tó yẹ pé kí ni ọba tó máa ń kẹ́ gbogbo ẹ̀dá yányán ọba aláàánú ni ọba oníkẹ́ ni Maliki Yawmiddini olùkápá ọjọ́ ẹ̀san ọjọ́ wo lọ́jọ́ náà ọjọ́ ìdájọ́ ọjọ́ nàró ọlọ́run ọba lolùkápá ọjọ́ náà ló fi jẹ́ pé àyà ìtẹ́súra ìtẹ́sùn wọn púpọ̀ ipe kí ni ó sọ̀rọ̀ fíẹ̀ ó yẹ kẹ́rù bà wá pé so Ògún ò lágbára lọ́jọ́ ìdájọ́ èṣù ò lágbára lọ́jọ́ ìdájọ́ ẹlẹ́bọ lóògùn lágbára lọ́jọ́ ìdájọ́ àwọn ẹgbẹ́ oríṣiríṣi tẹ́ ń bẹ yẹn tẹ́wà yẹn àwọn àlìjọ̀nú oṣó ni àjẹ́ ni wọn ò lágbára olùkápá ọjọ́ ẹ̀san òun náà ni Allah tó bá ti wá mọ̀ òun náà ló dẹ̀ dá gbogbo àgbáńlá ayé àyà ìgẹ̀ súrà yìí tó bá ti mọ̀ àti tírìtì kùrìsì last week ó yẹ kó ti mọ̀ pé ayé òṣì ló ń gbé gbogbo wọn tó bá tó ń lo nǹkan míì yàtọ̀ sí pé o forúkọ ọlọ́run ọba o fi bẹ ọlọ́run ọba fi àyà ọlọ́run ọba fi bẹ ọlọ́run ọba forúkọ ẹ̀bẹ̀ wá àwọn tó mọ̀ lọ kó fi bá ìbíyà bùkátà a máa ń mú wọn tú àbí wọ́n ń ṣe àdúrà lùkùrìánì fún wa àbí wọ́n wá kọ́ wa ní orúkọ ọlọ́run ọba kan o tún wá ń gbé nǹkan míì òun papọ̀ pẹ̀lú ẹ̀ wèrè ní ẹ o kò sátúbọ̀tán bẹ̀ lọ́wọ́ gbogbo àwọn bàbá oníkòkó àwọn ìyá ọlọ́jà lóríṣiríṣi tí wọ́n ti lọ wọ́n fi orúkọ ọlọ́run ọba àwọn náà máa pa àwọn alájì ẹ wá ká odidi alukurani fún mi wọ́n ké odidi alukurani fún wọn ní tòótọ́ nígbà náà àmọ́ wọn náà wọ́n tún lọ sínú igbó kan inú igbó Ifẹ̀ inú igbó ọ̀nà Mọdákẹ́kẹ́ inú igbó ọ̀nà Ṣakí inú igbó ọ̀nà Kútọ́nù àwọn ni wọ́n mọ àwọn olóògùn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí wọ́n ké alukurani fún tán ó tún ní nǹkan tó lọ ń gbà lọ́dọ̀ àwọn yẹn wọ́n kó gbogbo àwọn nǹkan tí ò tọ́lọ́run àti orúkọ ọlọ́run àti háyà ọlọ́run wọn pàápọ̀ wọ́n fi ń wá agbára ní táìmù náà gbogbo àwọn ọlọ́lá náà dà lónìí wọ́n wà láyé bí aláìsí lójú wọn lọ́lá wọn ti tán lójú wọn ni wọ́n ti talé wọn lójú wọn ni stroke ti ṣe wọn ẹnìkan ò ṣe wọn nǹkan tí wọ́n papọ̀ mọ́ lọ́wọ́n ọba ló padà wá bá wọn má pa nǹkan pọ̀ mọ́ lọ́wọ́n ọba dúró tọ́ lọ́wọ́n ọba àfáàní tawakkal ala rahmani abẹ́fà tó sọ pé alimalu yanfadu ìlú huwa aramu yawma watabuka fi gadi hazaku owó tó níyẹn tó tó pé àágùn ẹ ló fi rí sweat ẹ ló fi rí o ṣe wàhálà ní ọlọ́run bá nìkan ló pè owó yẹn máa tán èyí tó wá lu jìbìtì kójọ èyí tó fò ògùn kójọ èyí tó fi orí àfin kójọ èyí tó fi ọmọ tuntun kójọ èyí tó fi abuké kójọ èyí tó fi mọ̀nàfìkì kójọ pátápátá ọlọ́run ni yẹn fàdù òun náà máa tán àmọ́ ẹ̀ṣẹ̀ máa wà lọ́rùn ẹ̀ ẹ̀mẹ́ka pa àpapọ̀ mọ́ lọ́run ẹ̀ka dúró tọ́ lọ́run torí time àdúrà wa gbà o àrìbá ti ṣe àrọ̀nà gbégbà ha ní dààmú ó wá ní iyyaka na'budu wa iyyaka nasta'in ó ní ọlọ́run ló fẹ́ máa sìn ọ̀dọ̀ ọlọ́run wa ti máa wá ìrànlọ́wọ́ kí ni
Ọlọ́run ló fẹ́ máa sìn ibi tàdé yẹn iyyaka na'budu wa iyyaka nasta'in gbogbo ẹni tó ń wá físà gbogbo ẹni tó fẹ́ wá físà ní òyìnbó tó ti sọ̀mìtì àbúfẹ́ sọ̀mìtì ni àbúfẹ́ du ipò kan ni àbúfẹ́ kọ ẹ̀sáàmù kan ni iyyaka na'budu wa iyyaka nasta'in tó bá ń ṣe ẹni òyìn ló lè ṣe ó lè máa ṣe méje lójoojúmọ́ ó lè máa ṣe 11 ó lè máa ṣe 33 àwọn òǹkà wọn yẹn ó lè máa ṣe 100 ó dẹ̀ lè máa ṣe 145 àbí 144 kó máa ṣe iyyaka na'budu wa iyyaka nasta'in every blessed day kó dẹ̀ máa fi sórí àníyàn pé ọlọ́run jẹ́ kí wọ́n fún mi físà ọlọ́run jẹ́ kí n pass ìdánwò ọlọ́run ipò jẹ́ kó tẹ ọwọ́ mi pẹ̀lú ìwà dáadáa pẹ̀lú inú kan pẹ̀lú àìpẹ́ bọpọmọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ sàárà pẹ̀lú àníyàn tó dáa wàá rí pé confam làwọn á sọ fún ẹ òun làwọn bàbá tí wàá fi láwà lẹ́nu ta fi ṣẹ̀zámù la fi ń ṣe oríṣiríṣi nǹkan tá ń ṣe iyyaka na'budu wa iyyaka nasta'in bóyá o fẹ́ dupò ni àbò fẹ́ dépò kan ni àbò sọ̀mìtì físà ni iyyaka na'budu wa iyyaka nasta'in tó bá ń sábà ṣe everyday kò sí nǹkan náà ó máa tẹ̀ ẹ́ lọ́wọ́ ẹ ti understand ihdina siratal mustaqim èyí tá fi lọ máa ń woṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn èyí ká lọ woṣẹ́ lọ́dọ̀ àfáà ṣéwù àti ní kò síṣẹ́ kò sí nǹkan wíwò nínú ẹ̀sìn ihdina siratal mustaqim tó bá sábà ń ṣe ó máa dàbí pé ó ń woṣẹ́ ni torí pé kí ni nǹkan tí ó máa kàbùkù ń bẹ̀ ọlọ́run ní tọwọ́ ẹ̀ bọ́ ṣe rí pé fásitì àtẹ̀sùn wọn àwọn ìtajà ń sọ fún wa à ń jẹ mọ́sálẹ̀ tẹ́tí ni o ó wà lẹ̀ bí yẹpẹ o confam ni o àmọ́ mo sọ fún ẹ last week mo ní àmọ́ máa sọ ni àdèmọ́ máa kọ yín àmọ́ kì í ṣe gbogbo ẹ̀ náà la máa sọ fún yín tán torí pé kí ni nǹkan táwa dààmú lé lórí ni nǹkan tá a devote time wa fún ni ká máa sọ a lè máa sọ nǹkan tẹ́nìkan fi jẹ nìkan lọ nìyẹn ẹ ti understand but àwọn gbogbo yìí tá ń sọ yìí go and try it confirm ni tó bá dẹ̀ fẹ́ gbọ́ mọ̀ you can call us private ká sọ̀rọ̀ ká a lè máa sọ lọ ṣe báyìí simple ihdina siratal mustaqim tó bá ṣe 100 àbó ń ṣe 101 àwọn òǹkà tó mọ́ ti kà síwájú lẹ́ẹ̀kan mú kan nínú àwọn òǹkà yẹn bóyá 313 ní 1111 ní 111 ní 33 ní 44 ní mọ́ èyí tó bá wù ẹ́ nínú àwọn òǹkà wọn yẹn iyyaka na'budu wa iyyaka nasta'in máa ṣe náà everyday àbí lẹ́yìn irun ó ní gbé egun eléegun ó ní ṣe nǹkan tó máa kàbùkù lé lórí torọ́ lọ́mọ máa ṣe kí ni o ó máa fi easter tó fi lọ́ máa wo iṣẹ́ ni o ẹlòmíì kò sí ó mọ bí wọ́n ti mọ̀ nǹkan wò kò ní ìdí yẹn ihdina siratal mustaqim gbogbo nǹkan tó bá ń ṣe wọ́n máa wò pé ó yẹ̀wò ni wọ́n máa wò pé ṣé ẹ ti praise ẹ ti lọ wò ó nbìkan ká tó ṣe ni torọ́ lọ́mọ máa guide ẹ ti understand so siratal lazina an'amta alayhim gayril maghdubi alayhim wala dallin àmín ọ̀rọ̀ àwọn mẹ́ta lọ́lọ́run sọ pé gayril maghdubi siratal lazina an'amta alayhim ojú ọ̀nà àwọn tó ti parí ìdẹ̀lálé lórí gayril maghdubi alayhim wala dallin yàtọ̀ sójú ọ̀nà àwọn tó ti ṣe kí ni o tọ́lọ̀ ọba ti sọnù ọlọ́run ọba má sọ wá nù tó bá tó di next week á tún continue ọlọ́run àgbàdo bisimilayi kúlọ̀ aláwọ̀ fúnfọ́ dílátù sheikh alimam alibusoiri ọ̀nà ogun bisimilayi rahman rahim kúlọ̀ lọ ààrẹ ọlọ́run sọmọdé lámìyẹ lídú ọlámìyẹ ládú ọlámìyẹ kúlọ̀ ọkùn fún àníhà bisimilayi kúlọ̀ aláwọ̀ fún gbogbo àwọn afáwa àti gbogbo òkú islam pẹ̀lú bisimilayi rahman rahim kúlọ̀ lọ ààrẹ ọlọ́run sọmọdé lámìyẹ lídú ọlámìyẹ ládú ọlámìyẹ kúlọ̀ ọkùn fún àníhà bisimilayi ìsájà líláfi àránṣẹ́ ọlọ́run kó máa bá ìjọba global dahiratu dhikrlahi àti gbogbo àwọn olólùfẹ́ lórí social media bisimilayi rahman rahim láfi kúrẹ́ṣẹ́ láfi imrilata sitai ọ̀sẹ́fì fọlá abdurrahman azal bait alẹ́sì àti àmọ́ mi ju ìwà amọ̀nà omi ní house àdẹ̀sọ fún wa ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa dá sí ètò tá a fi ń tọ́jú àwọn less privilege àwọn aláìní àwọn opó àwọn widow àwọn ọmọ tí ò níyà àwọn ètò tá a máa ń ṣe ẹni tó bá fẹ́ dá sí global account ẹ̀ náà la fẹ́ fi sílẹ̀ yìí tó bá wù kù tó fẹ́ dá sí tóró dá ẹ jẹ́ ká máa ṣàánú ara wa nínú ẹ̀sìn ẹni tó bá ní kó fẹ́ ẹni tí ò ní ẹ má ẹ̀ka ọlọ́run náà ló fún ẹ gbogbo nǹkan ló máa tán ọlọ́run nìkan ló máa kù àwọn tó bá ń ṣoore ọlọ́run bá ti sọ̀rọ̀ wọn so torí náà ẹ tó bá fẹ́ dá sí fún less privilege kí ni foundation ta fi ń ẹ̀pọ̀ àwọn ọmọ aláìní ìyá àtàwọn arúgbó àkáǹtì yẹn ló lọ báyìí Global Dahiratu Dhikrlahi Islamic Organization you understand Global Dahiratu Dhikrlahi Islamic Organization account name nìyẹn Global Dahiratu Dhikrlahi Islamic Organization account number 0123 214254 account number nìyẹn 0123 214254 account number nìyẹn 0123
214254 Wema Bank orúkọ báǹkì nìyẹn Wema Bank Nigeria Wema Bank of Nigeria Wema Bank of Nigeria kò sí nǹkan tó kéré jù bẹ́ẹ̀ ẹ fi síbẹ̀ fáwọn ọmọ aláìní àwọn aláìní ya ni àwa náà ná owó lápò ara wa à ń ná síbẹ̀ àfi gbogbo ẹ̀ náà ló wà lórí Facebook wa ló wà lórí WhatsApp ló wà lórí YouTube wa ó wà lórí social media gbogbo wọn ṣe lọ́ máa bá ṣe lọ́ máa ran àwọn aláìní lọ́wọ́ gbogbo àwọn fídíò yẹn wà online ẹ jẹ́ ká dá sí tọ́lọ́run kí a lè máa lọ òkè sí sádọ́kọ̀dẹ̀ ni ó máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ́ ni sádọ́kọ̀dẹ̀ ni ọlọ́run ní gbogbo ẹ̀dá wọn máa bẹ nínú ìdààmú lọ́jọ́ ìdájọ́ tóòrùn máa pa wọ́n lórí àwọn tó bá jẹ́ pé wọ́n ń ṣe sádọ́kọ̀ wọ́n ń ṣàánú àwọn ọmọ tí ò níyà wọ́n ń ṣàánú àwọn aláìní wọ́n ṣe dáadáa tó yẹ pé wọ́n háwọ́ lórí nǹkan ta fún wọn ọlọ́run ní nǹkan máa cover orí wọn òun nípa wọn ó fi sọ fún wa Suratul Baqara alẹ́zínà yunfikuna amwalahum bil-layli wa nahar síran wa alaniya àwọn tá a fún lárísìkí tó pé wọ́n wá wò pa wa ọlọ́run la fún wọn lárísìkí wọ́n wá ná lárísìkí yẹn wọ́n fi ń ṣàánú ní kọ̀ǹkọ̀ wọ́n fi ń ṣàánú ní gbangba wọ́n fi ń ṣàánú lóru wọ́n fi ń ṣàánú lọ́sàn ọlọ́run ní fàlà àwọn ajírù ń gbogbo àwọn tó bá náwó bẹ́ẹ̀ sójú ọ̀nà táwọn ọlọ́run ọba tó fi ń ṣàánú mẹ̀kúnnù tó fi ń ṣàánú àwọn aláìní nínú ẹ̀sìn hajiru india rọ̀bí ẹ̀sùn wọn ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba wà láàfún ní àlẹ́ yìí àní sẹ́rùbà wọn láyé wọ́n làwọn ya sànú náà àní bà wọn nínú jẹ́ ẹ ti understand ẹ jẹ́ ká máa náwó sójú ọ̀nà ọlọ́run dẹ́ lórí àìlera àbí pé ọjà wa ò tà ní àríjẹ ni àrímu ni ìlọsíwájú òde ni ẹnìkan sì kíní kan ẹ kọ́ńtàtì Global Dahiratu Dhikrlahi email wa lélẹ̀ globaldahiratuhdhikrlahi@gmail.com ẹ lè béèrè any question lórí spiritual line àbí spiritual guideline so ẹ béèrè lọ́wọ́ wa kò sí àní gbójú ọ̀nà ẹbọ àní kò lè tó yẹn wàláì kò sí nǹkan wa inta ojú ní mọ́tàláì látò súwà ọlọ́run ní pété bá ní ká máa káwọ́rẹ́ èmi ọlọ́run ọba ọlọ́run ní ẹ̀ lè kátàn ẹ béèrè fásitì aládìkírí ìkúntún láti alamun sórí bọ́n ṣe ń gbọ́ṣẹ́ inú gbá fún ẹ̀yẹn tó ń pẹ́ran lóṣooṣù yẹn bọ́n ṣe ń gbé ṣẹ́rẹ́ fún ẹ tó fi ń mọtí yẹn wàláì ò nídìí láti ṣe bẹ́ẹ̀ ṣáàtì káwọn sókè fọlọ́run ó sì gbà fún ànábì Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ní wá jẹ́ kí wọ́n máa fún ẹ ní àyá àlùkùránì àbí orúkọ ọlọ́run ọba wá jẹ́ kí wọ́n máa ká máa tọ́ ẹ sọ́nà ṣe báyìí ọlọ́run bá ní mi kì í kọ àwẹ̀ mi kì í kọ sàárà wàá gbá àwẹ̀ mọ̀nà ẹni tó máa pariwo lọ́sàn-án kò ní sùn lóru èyí tí wàá fi gbàwẹ̀ ń bẹ́ẹ̀ èyí tí ó yẹ pé ọ̀ǹtú tó jẹ́ pé ọ̀ǹtú tó lẹ̀ jí ti ń bẹ́ẹ̀ èyí tó jẹ́ pé kìráhà ni wọ́n máa bẹ lọ́run fún ẹni ó ń bẹ́ẹ̀ èyí tí wọ́n á kọ́ ẹ tí wàá kà fúnra ẹ ó ń bẹ́ẹ̀ sàárà ń bẹ́ẹ̀ yàtọ̀ sí ètùtù pàǹgbé nǹkan lọ sóríta ẹ ti understand ẹ lè pe Global Dahiratu Dhikrlahi at any time so àwọn òstáàsù wà lóríṣiríṣi àwa náà dẹ̀ máa gbágo a máa attend sí yín a dẹ̀ máa gbogbo nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ló ń bẹ nínú ẹ̀sìn Islam ló sọ́ọ̀tì pírọ́blẹ̀mù jù láyé ẹ má ẹ̀ka rojú ká máa wá ìrojú kiri o ọlọ́run àgbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa àárẹ̀ ti ṣe àárọ̀ náà gbégbà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin nǹkan tá a dẹ̀ fi lo masjid ni pé ní South Africa wà ń bì í so wọ́n tuntun fi wá sí level 3 padà so ṣọ́ọ̀ṣì òṣìṣẹ́ masjid náà wọ́n tún wà closed ìdí tá a fi tẹ́ fi rí wa ní masjid yẹn torí ìgbà míì a máa lo mosque adẹ̀lẹ̀ lólé but for now COVID-19 ṣì wà ní South Africa Pretoria làwa ti ń sọ̀rọ̀ ní Sunnyside àdúrà ògbó wa gbà subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin allahumma salli ala sayidina muhammad wa ala ali sayidina muhammad kama sallaita ala sayyidina ibrahim wa ala ali sayidina ibrahim fil alamin innaka hamidum majid اللهم بارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما باركت على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم في العالمين انك حميد مجيد اشهد ان لا اله الا الله وأدعو لا شريك الله واشهد ان محمدا عبده ورسوله لا الملك والله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ربنا اكشف عنا العذاب اننا مؤمنون ربنا اكشف عنا العذاب اننا مؤمنون ربنا اكشف عنا العذاب اننا مؤمنون ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام